Ó jẹ́ àyọ̀mí láti tún wà lórí ètò yìí ní ẹ̀kan sí ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí sí wa. Mo fẹ́ pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a fẹ́ kí ẹ máa pè wá sí nípa oore ọ̀fẹ́ Ọlọ́run sí etí ìgbọ́yín 07038085652 àti 07087682122 àti 07055307492. Wọ́n ti fi àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà sí ojú móhùnmáwòrán. Ó jẹ́ ohun tí yóò ràn wá lọ́wọ́ láti mọ̀ pé ẹ̀ ń tẹ́tí sí àwọn ètò yìí, tí ẹ bá lè béèrè àwọn ìbéèrè tí ẹ ní, tí ẹ bá lè pè wá láti sọ bí ètò yìí ṣe jẹ́ orísun ìbùkún fún yín, àti tí ẹ bá lè sọ fún wa bóyá ẹ ti ṣẹ̀ṣẹ̀ gba Jésù láti pàṣẹ ètò yìí ni, kí a lè ràn yín lọ́wọ́ síwájú sí i ní pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Bọ̀ bí a ṣe ń lọ lórí ètò yìí lónìí, mo ti bẹ̀rẹ̀ ní ìjẹjọ láti sọ fún yín pé Jésù tẹ́ mi lọ́rùn. Mo sọ fún wa ní ìjẹjọ yẹn pé ohun ayé kò lè tẹ́ wa lọ́rùn láéláé. Ọtí, obìnrin, owó kò lè tẹ́ ọ lọ́rùn. Yorùbá tiẹ̀ sọ pé owó kì í tó lówó. Ṣùgbọ́n mo ń sọ fún yín pé Jésù tẹ́ mi lọ́rùn. Mo sọ nǹkan mẹ́ta tó tẹ́ mi lọ́rùn nípa nǹkan méjì tó tẹ́ mi lọ́rùn nípa Jésù ní ọ̀sẹ̀ tó kọjá fún yín. Nǹkan àkọ́kọ́ tí mo sọ fún wa òun náà ni pé ìwé rẹ̀ ṣe kí ni o, ó tẹ́ mi lọ́rùn, tí ṣe Bíbélì. Mo nítorí pé nínú rẹ̀ mo rí ìyè, nínú rẹ̀ mo rí ìfẹ́, nínú rẹ̀ mo rí ìgbàlà. Ìmọ́lẹ̀ gbáà ni ọ̀rọ̀ Ọlọ́run. Mo tún wá sọ fún wa pé ẹ̀jẹ̀ Jésù òun pẹ̀lú ó tẹ́ mi lọ́rùn. Eléyìí ni à ń sọ lọ ní ìjẹjọ wípé ẹ̀jẹ̀ Jésù ó ń tẹ́ wa lọ́rùn púpọ̀. Ohun àkọ́kọ́ tó ṣe tí ẹ̀jẹ̀ rẹ̀ ṣe fún wa ó ní pé ó mú wa súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run. Ó mú wa sí tòsí, ó fọ̀ wá mọ́. Ṣé ń tẹ́tí sí mi? Kí mo ló ṣe o? Ó fọ̀ wá wá. Ìlàjà tó ṣe ló jẹ́ ká lè wá sọ́dọ̀ Ọlọ́run. Kì í ká ṣe pé ó kàn ṣe làjà nìkan, ṣùgbọ́n sọ á di ẹni ìtẹ́wọ́gbà. A lè wá sí tòsí. Ó wá fọ̀ wá mọ́. Lẹ́yìn ìgbà náà, a tún lè wọ ibi mímọ́ jùlọ. Eléyìí ni a ti dúró ní ìjẹjọ. Bọ́n wọ́n tún ka ẹsẹ̀ Bíbélì yẹn lẹ́ẹ̀kan sí orin Dáfídì 47 ẹsẹ̀ 9. Nítorí tí ó tẹ́ ìfẹ́ ọkàn lọ́rùn, ó sì fi ire kún ọkàn tí ebi ń pa. Mo ń sọ fún wa pé Jésù nìkan ló ń tẹ́ ni lọ́rùn. Ẹ̀jẹ̀ rẹ̀ tẹ́ mi lọ́rùn. Torí pé ó fún mi ní agbára lórí èṣù. Èṣù lágbára o. Ṣùgbọ́n kò sí agbára tó dàbí ti Jésù. Kí ló ń fún wa lágbára lórí èṣù, láti borí èṣù? Òun ni kí ni o? Ẹ̀jẹ̀ Jésù. Ẹ wo ìwé ìfihàn yẹn, orí 12. Ìwé ìfihàn orí 12. Wọ́n ka ẹsẹ̀ 10 títí dé 12 ń bẹ̀. Bẹ́ẹ̀ni wí fún wa pé mo sì gbóhùn rárá lé ọ̀run, a wí pé nígbà yìí ni ìgbàlà dé, àti agbára àti ìjọba Ọlọ́run wa, àti ọlá àti Kristi rẹ̀, nítorí tí a ti lé olùfisùn àwọn arákùnrin wa jáde, tí ó ń fi wọ́n sùn níwájú Ọlọ́run wa lọ́sàn àti lóru. Iṣẹ́ èṣù ni láti máa fi wá sùn. Ó máa fi wá sùn ni lọ́sàn àti kíni o, lóru. Kí la ṣe sí o? A lé jáde. Gbọ́dọ̀ tá a lé jáde, wọ́n sì ṣẹ́gun rẹ̀. Gbogbo ohun tá fi ṣẹ́gun èṣù, wọ́n sì ṣẹ́gun rẹ̀. Wọ́n sì ṣẹ́gun rẹ̀. Gbọ́ o, nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Tí kì bá ṣẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, ó bá pe iná 25, ó lè ṣẹ́gun èṣù. Ó bá pe iná ẹgbẹgbẹ̀rún lọ́nà ẹgbẹgbẹ̀rún, ó lè ṣẹ́gun èṣù. Ṣùgbọ́n ṣé o rí ẹ̀jẹ̀ Jésù yìí?
mo ń sọ fún ọ pé ó tẹ́ mi lọ́rùn nítorí wípé ó mú ìṣẹ́gun wá lórí èṣù. Wọ́n sì ṣẹ́gun rẹ̀ nípasẹ̀ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Kì í ṣe ẹ̀jẹ̀ mi o. Ẹ̀jẹ̀ mi ò lè ṣẹ́gun èṣù. Ẹ̀jẹ̀ rẹ̀ ò lè ṣẹ́gun èṣù. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù Kristi ó lè ṣẹ́gun èṣù. Kì í ṣe kó ṣẹ́gun rẹ̀ díẹ̀, ó ṣẹ́gun rẹ̀ pátápátá. Bẹ́ẹ̀ni nítorí ìdí èyí ni ọmọ Ọlọ́run fi farahàn láti pa iṣẹ́ ìṣòro. Yẹ kí n sọ fún ọ pé wọ́n ṣẹ́gun rẹ̀ pátápátá. Ẹsẹ̀ 12 wá ní nítorí náà ẹ máa yọ̀. Ẹ̀yin ọ̀run àti ẹ̀yin tí ń gbé nínú wọn. Ègbé ni fún ayé àti fún òkun nítorí èṣù sọ̀kalẹ̀ tọ̀ yín wá nínú ìbínú ńlá nítorí ó mọ̀ pé ìgbà kúkúrú ṣáàlì òun ní. Ìgbà tó ní ti kéré. Ní tó bá wù kó máa ṣe báyìí, ó ti pòfo. Yẹ kí n sọ fún ọ pé ẹ̀jẹ̀ Jésù ó ń tẹ́ mi lọ́rùn torí pé ó fún mi ní ìrètí ayérayé. Kò sí tó ń fúnni ní ìrètí ayérayé bí kò ṣe ẹ̀jẹ̀ Jésù Kristi. Ó ní mo sọ fún ọ pé Jésù tẹ́ mi lọ́rùn. Jésù tẹ́ mi lọ́rùn, ìwé rẹ̀ tẹ́ mi lọ́rùn. Ìwé rẹ̀ ó sọ nípa ìyè. Ìwé rẹ̀ jẹ́ ìmọ́lẹ̀. Ìwé rẹ̀ jẹ́ ìfẹ́. Mo ń sọ fún ọ pé Jésù tẹ́ mi lọ́rùn sẹ́ torí pé ẹ̀jẹ̀ rẹ̀ tẹ́ mi lọ́rùn. Ẹ̀jẹ̀ rẹ̀ mú ìlàjà wá láàrin èmi àti Ọlọ́run. Ẹ̀jẹ̀ rẹ̀ mú mi wá súnmọ́ tòsí. Ẹ̀jẹ̀ rẹ̀ fọ̀ mí mọ́. Ẹ̀jẹ̀ rẹ̀ ó sọ mí di ẹni tí ó lè wá síwájú ìtẹ́ àánú. Ẹ̀jẹ̀ rẹ̀ ó sọ̀rọ̀ nípa ìyè àìnípẹ̀kun. Ẹ̀jẹ̀ rẹ̀ ó mú ìṣẹ́gun wá lórí èṣù. Ṣé o rí pé Jésù ń tẹ́ni lọ́rùn? Jẹ́ n béèrè, ṣé o ní Jésù? Jésù tẹ́ mi lọ́rùn. Ìbùkún rẹ̀ náà ṣe kí ni o? Ó tẹ́ mi lọ́rùn. His blood satisfies. His book satisfies. His blessings satisfies. Irú àwọn ìbùkún wo ni Jésù ń bùkún mi? Wo Éfésù orí kìíní. Wo Éfésù orí kìíní. Ẹsẹ̀ 3. Bíbélì ní olùbùkún ni Ọlọ́run àti bàbá Jésù Kristi Olúwa wa, ẹni tó ti fi gbogbo ìbùkún ẹ̀mí nínú àwọn ọ̀run bùkún wa nínú Kristi. Mo mọ̀ pé àwọn onígbàgbọ́ máa ń fẹ́ sọ fún àwọn èèyàn pé Olúwa yóò bùkún yín. Ṣùgbọ́n ǹjẹ́ o mọ̀ pé tó o bá ti wà nínú Kristi, gbogbo ìbùkún ni tiẹ̀, gbogbo ìbùkún ẹ̀mí. Jẹ́ kí n sọ fún ọ pé ó pe Ọlọ́run wa ní olùbùkún. Ó tún sọ pé ó bùkún wa nínú kí ni o? Ìbùkún ẹ̀mí. Ìbùkún mélòó ló fi bùkún wa? Gbogbo ìbùkún. Ẹ̀mẹ́ta ló pe ìbùkún nínú ẹsẹ̀ Bíbélì kan. Kí ni tó fi pè bẹ́ẹ̀? Nítorí pé ìbùkún Ọlọ́run òun ló mú ni là láì fi làálàá sí. Ó ń tẹ́ni lọ́rùn gbà. Irú àwọn ìbùkún wo ló ní? Ó ní àwọn ìbùkún ìgbà díẹ̀. Ìbùkún bí ìdílé. Ìbùkún bí iṣẹ́ tó fún ọ. Ó ní iṣẹ́ mi tẹ́ pé kò ká mi gan. Ẹnìkan bẹ lọ́run fún iṣẹ́ rẹ̀. In tí ò tí o ní tẹ́ lọ́rùn, òun ni pé Jésù tẹ́ ọ lọ́rùn. Ó kà á sí pé Jésù yóò pèsè rẹ̀ fún ọ. Jẹ́ kí n sọ fún ọ pé kì í kà ṣe pé ìbùkún gbà díẹ̀. Ó tún fún ọ ní ìbùkún ti ẹ̀mí. Jẹ́ kí n sọ àwọn ìbùkún ẹ̀mí fún ọ. Ìgbàlà. Ìsọdọmọ. Ìbùkún ẹ̀mí tí mo fẹ́ràn jù lẹ́yìn ìgbàlà. Ìbùkún ẹ̀mí tí mo fẹ́ràn jù òun ni ààbò ayérayé. Wípé mo wà nínú ọwọ́ Jésù. Ìgbàlà mi ò lè sọnù. Ìn lè ṣègbé mọ́. Ìn lè lọ sọ́run àpáàdì mọ́. Jésù tẹ́ mi lọ́rùn torí wípé ó sọ fún obìnrin yẹn, ó ní wo omi tó ń pọn yìí, tó o bá ti mú ògbé ó tún gbẹ
omi tèmi bá fún ọ omi ìyè tí Jésù Olúwa bá fún yàn ó ní tẹ̀yàn bá ti mú lẹ́ẹ̀kan ó ní kò òǹgbẹ ò tún gbẹ mọ́. Jésù tẹ́ mi lọ́rùn ìbùkún rẹ̀. Àwọn ìbùkún kéékèèké, àwọn ìbùkún tí ẹ̀mí bí ìgbàlà, bí ìdánilójú, bí ààbò ayérayé, àwọn ìbùkún ìtẹ́milọ́rùn. Ìbùkún rẹ̀ yìí ó mú ohun ayérayé jáde. Ọ̀run. Ǹjẹ́ o mọ̀ pé ọmọ ìlú ọ̀run ni mí? Mo sì ń gbé nínú ayé lọ́wọ́. Àtìpó àti àlejò lè mí nílé ayé. Orin yẹn ni Jerusalem tọ̀run. Orin mi, ìlú mi. Orin mi àti ìlú mi nìyẹn. Ìlú tẹ́ pé wọ́n wá lójoojúmọ́ kìí ṣe ìlú mi. Ìlú tẹ́ pé ààbò ohunkóhun kò dájú kìí ṣe ìlú mi. Ṣé o mọ̀ ìlú mi? Ibi tí kò ti sí ẹkún, ibi tí kò ti sí ìbànújẹ́, ibi tí kò ti sí ọ̀fọ̀, ibi tí kò ti sí ohun ìpàdánù, ibi tó jẹ́ pé àlàáfíà lówùúrọ̀ lọ́sàn-án lálẹ́ ni. Ìlú tó jẹ́ pé òpópónà rẹ̀ wúrà ló wà níbẹ̀. Eléyìí ni ìlú mi. Mo mọ̀ ìlú mi kìí ṣe Amẹ́ríkà. Mo mọ̀ ìlú mi kìí ṣe Britain. Ìlú mi ìlú ọ̀run ni. Gbogbo nǹkan ni ìlú mi fi sàn ju Amẹ́ríkà lọ. Gbogbo nǹkan ni ìlú mi fi sàn ju Britain lọ. Ó ní pásítọ̀, ìtẹ́sọ̀ ẹ̀mọ́ lè kò sí tó burú láti lọ síbẹ̀ o. Ṣùgbọ́n ìlú tó jẹ́ ìlú tèmi o, bí mo lọ Amẹ́ríkà àtìpó ni mí ń bẹ̀. Bí mo lọ Britain àtìpó ni mí ń bẹ̀. Kò sórílẹ̀-èdè tí mo lè lọ àtìpó ni mí ń bẹ̀. Sórí ìlú mi lọ́run. Torí pé Jésù ti pèsè àyè sílẹ̀ fún mi bẹ́ẹ̀. Àníṣe Jésù tẹ́ mi lọ́rùn. Ìbùkún rẹ̀ àwọn ìbùkún ayérayé ni. Ó mú ní là láì fi làálàá sí. Jésù tẹ́ mi lọ́rùn. Nǹkan tó kẹ́yìn tó tẹ́ mi lọ́rùn òun náà ni ilé rẹ̀. Bẹ́ẹ̀ni wípé inú mi dùn nígbà tí wọ́n sọ fún mi pé ẹ jẹ́ ká lọ sí ilé Olúwa. Bíbélì ó fi múlẹ̀ pé ilé rẹ̀ ó jẹ́ ibi ayọ̀. Ṣé rí ilé Olúwa ibi ìgbàníyànjú ni. Àwọn ilé ìsìn wa ibi okun ni. Àwọn ilé ìsìn wa ibi ìbùkún ni. Ilé ìsìn wa ilé àdúrà ni. Ilé ìsìn wa ilé ẹ̀kọ́ Bíbélì ni. Ilé ìsìn wa níbi tá a ti ń mọ̀ bá a ṣe tún dàbí Jésù sí. Jẹ́ kí n sọ fún ọ pé ilé ìsìn wa ó lè jẹ́ pé àti bàbá nìkan la kọ́. Ṣùgbọ́n ibi ìwà láàyè Jésù ni. Ó lè jẹ́ pé páànù ni wọ́n fi gba ilé ìsìn tí wọ́n ti ń jọ́sìn. Ilé ìsìn tèmi kò sí ìlú mẹ́ẹ̀. Torí pé èmi kò ní èròǹgbà láti ru ara sókè. Ẹ̀mí ni mo ní èròǹgbà láti ru sókè. Orin hymn làwa máa kọ. Orin ẹ̀mí pẹ̀lú àtẹ́wọ́ sí Ọlọ́run làwa máa kọ. Ìjọ mọ̀ pé tán bá ní ibẹ̀ yá tayọ̀tayọ̀ mo fi máa lọ ọbẹ̀. Ilé Jésù tẹ́ mi lọ́rùn ju ilé ijó lọ. Ilé Jésù ó tẹ́ mi lọ́rùn ju ilé àwòrán lọ.
àìmọye ìgbà ni mo ti lọ wo àwòrán pé wọ́n ń gbá bọ́ọ̀lù tẹ́ pé àwọn èèyàn ò nara wọn tí wọ́n para wọn lára kò bẹ́ẹ̀. Ilé Ọlọ́run kò rí bẹ́ẹ̀. Ilé ọtí tó ń lọ lójoojúmọ́, nígbà tó bá lọ pé lórí pípé ó jáde kó bẹ́ẹ̀ lórí tí ò pè. Ilé ibi tó ń lọ tó jẹ́ pé òun lọ lórí pípé òun padà wà láì pé orí. Ilé ibi tó ń lọ wọ́n ti ń kọ́ pé kó máa fa èéfín sọ́pọlọ. Ó máa ń dùn mí fún ọ̀pọ̀lọpọ̀ òbí, àwọn ọmọ yín wọ́n sì fẹ́ lọ sílé Ọlọ́run ẹ̀sìn pé wọ́n lọ ṣọ́ọ̀ṣì, òjò lọ ṣọ́ọ̀ṣì, múra sí i, níbo ló ń lọ ló mú lọ. Nítorí pé o bá ẹ̀ńtẹ́jọ́ ń gbéjà, àwọn ará àdúgbò yín, àwọn ará ìgbẹ́ ilé yín, torí pé ẹ bára yín jà ló fi di pé ó ti dẹ̀ṣẹ̀ láti lọ léèsìn. Ọmọ ṣàgbọràn sí ọ lé, ó lọ sọ pé ìníjí ó lọ léèsìn yẹn mọ́, wọ́n jẹ́ ó lọ mọ́. Ṣebí yóò mọ̀ lọ lé igbó, yóò sì fi mọ̀ gbọ́ràn sí. Abẹ́ẹ̀kọ́. Inú mi dùn nígbà tí wọ́n sọ fún mi pé ẹ ká lọ sílé Olúwa. Òmí inú yín gbogbo ọjọ́ ọ̀sẹ̀ lẹ máa tètè jí àfàárọ̀ ọjọ́ ìsinmi. Àárọ̀ ọjọ́ ìsinmi níbo ló ti tètè jí? Ìjẹ́ wàhálà lọ́sẹ̀ yìí. Ẹlòmíì láàárọ̀ ọjọ́ ìsinmi ni ó kaṣọ bọ́ta. Mo fẹ́ fọṣọ. Máa fọ́ o. Wọ́n sọ fún àwọn ọmọ pé ẹ máa lọ ṣọ́ọ̀ṣì dèmí mò ń bọ̀. Àwọn ọmọ tó ti mọ̀ pé ò ní wá. Àwọn náà kàn gba ibi tí wọ́n ti gbá bọ́ọ̀lù lọ ni. Àbí wọ́n lọ ilé ọ̀rẹ́ wọn kí wọ́n lọ lè máa wo fíìmù. Àbí wọ́n jọ lọ máa ta géèmù. Wọ́n ti mọ̀ pé ò ní wá. Wọ́n ti mọ̀ pé onírọ́ ni ọ́. Ilé Ọlọ́run ó tẹ́ mi lọ́rùn. Nítorí pé ìyìnrere ni mò ń gbọ́ ń bẹ̀. Nítorí pé ọ̀rọ̀ ìrètí ni mò ń gbọ́ ń bẹ̀. Nítorí pé ọ̀rọ̀ ìdánilójú ni mò ń gbọ́ ń bẹ̀. Nítorí pé ibẹ̀ ni mo ti mọ̀ pé mo pé nínú Jésù. Jésù ó mà tẹ́ mi lọ́rùn. Ó tẹ́ mi lọ́rùn púpọ̀. Ìwé rẹ̀ tẹ́ mi lọ́rùn. Mo ṣe ń parí ìwàásù yìí. Ǹjẹ́ ìwé ìtẹ́ Ọlọ́run bí? Ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá ka ọ̀rọ̀ Ọlọ́run, àwọn ibi tá a ti ń kà á, òun la máa fi sùn. Ìwé tó sọ̀rọ̀ nípa ìyè. Ìwé tó sọ̀rọ̀ nípa ìfẹ́ ayérayé. Ìwé tó jẹ́ pé ó ní ìwé ìmọ́lẹ̀. Ṣó ń kà á? Àbó òun lògùn oorun tiẹ̀. Jésù mà tẹ́ mi lọ́rùn. Ìwé rẹ̀ sọ̀rọ̀ nípa ìfẹ́ rẹ̀ sí mi. Ìfẹ́ tí kò ní pẹ̀kun. Ìfẹ́ tó jẹ́ pé èmi pàápàá ló wà fún, èmi ẹlẹ́ṣẹ̀. Jésù mà tẹ́ mi lọ́rùn. Ìwé rẹ̀ ni ò jẹ́ kí n kùnà láyé, ni ò jẹ́ kí n tí ìfẹsẹ̀ kọ, torí pé atọ́nà tòótọ́ ni ìwé náà. Ó ní ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. Mo sọ fún wọn pé Jésù mà tẹ́ mi lọ́rùn, torí pé ẹ̀jẹ̀ rẹ̀ ó tẹ́ mi lọ́rùn. Ó mú ìlàjà wá láàrin mi àti Ọlọ́run. Ó fà mí mọ́ súnmọ́ tòsí.
fọ̀ mí mọ́ tóní ó fọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ mi mọ́. Ó sọ mí dẹni ìtẹ́wọ́gbà tó lè wá síbi ìtẹ́ àánú. Ó fún mi ní ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ àti èṣù. Ẹ̀jẹ̀ rẹ̀ ó ra ìyè àìnípẹ̀kun fún mi kí n má bàa ṣègbé. Mo ń sọ fún wọn lónìí wípé ìbùkún Jésù ó tẹ́ mi lọ́rùn. Èmi kọ́ ni mo nílé tó tóbi jù láyé. Èmi kọ́ ni mo ní mọ́tò tó dára jù láyé. Èmi kọ́ ni ọlọ́rọ̀ jùlọ láyé níbi ọ̀rọ̀ owó. Ṣùgbọ́n ìbùkún rẹ̀ ó fi mí lọ́kàn balẹ̀. Ìbùkún rẹ̀ kò sí làálàá níbẹ̀. Mo ń sọ fún ọ pé ìbùkún Jésù ìbùkún ayérayé ni. Ó gbà mí là. Ó sọ mí dọmọ. Ó tún pa mí mọ́. Ó ń pa ìgbàlà yẹn mọ́. Débi pé ìgbàlà náà kò lè bọ́ sọnù. Ìbùkún yẹn tẹ́ mi lọ́rùn. Ìgbàlà ayérayé ló fún mi. Mo sọ fún ọ pé ìbùkún rẹ̀ ó jẹ́ kí n mọ̀ pé ọ̀run ni ilé mi. Wípé mo ní ogún tí màá jẹ ní ìjọba ọ̀run. Ìlú mi kì í ṣe bí àtìpó àtàjòjì ni mí. Èrè tó wà fún mi lọ́run ó ga púpọ̀. Jésù ìtẹ́ mi lọ́rùn, ìbùkún rẹ̀ tẹ́ mi lọ́rùn. Jésù ìtẹ́ mi lọ́rùn pátápátá. Jẹ́ kí n sọ fún wọn, wò mí lójú. Jésù ìtẹ́ mi lọ́rùn pátápátá ni. Torí pé ilé rẹ̀ tẹ́ mi lọ́rùn. Ibẹ̀ mò ń gba ọkun, mò ń gba àdúrà, mò ń gba ìrú sókè, mò ń gba ìrànlọ́wọ́ tí ayé mi nílò fún gbogbo ìrìn àjò tí mo fẹ́ rìn láyé. Jésù tẹ́ mi lọ́rùn. Ṣé Jésù tẹ́ wọ lọ́rùn? Wo tí ẹ ní Jésù? O nílò Jésù. Ó nìkan ló ń tẹ́ ni lọ́rùn. Ìwọ náà gbà sínú ayé rẹ tó wò kó o sì rí pé rere lolúwa. Mi fún ọ ní ìdánilójú owó, ṣùgbọ́n mo lè fún ọ ní ìdánilójú ọ̀run. Mi fún ọ ní ìdánilójú dúkìá, mo lè fún ọ ní ìdánilójú pé ilé ńlá ń bẹ fún Ọlọ́run. Mo fún ọ ní ìdánilójú ohun mìíràn ju pé ẹ̀jẹ̀ rẹ̀ ó ti fọ̀ ọ́ mọ́, ó lè fọ̀ ọ́ mọ́. Wọ́n fún ọ ní ìdánilójú mi ju pé ọ̀rọ̀ rẹ̀ yóò ti atọ́nà rẹ̀, yóò sì fi ìfẹ́ Kristi hàn fún ọ. Ilé rẹ̀, ilé rere ni. Ìpéjọpọ̀ àwọn èèyàn mímọ́ tí wọ́n ní ìdàpọ̀ fún ògo Ọlọ́run. Ìbùkún rẹ̀ èyí tó ń fi fúnni láìsí làálàá ń bẹ ni. Gba Jésù lónìí, gba Jésù. O nílò Jésù. Bá Jésù sọ̀rọ̀ pé Jésù ṣàánú fún mi. Mo ti mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí. Wọ́n ti ń bá mi sọ pé kí n gbà ọ́ ti pẹ́, ṣùgbọ́n mo gbà ọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi lónìí. Mo fi ìgbàgbọ́ mi sínú ikú, sísè àtàjíǹde rẹ. Mo jẹ́wọ́ rẹ gẹ́gẹ́ bí olùgbàlà ọkàn mi lọ́jọ́ òní. Pé ìwọ ni Ọlọ́run, kò sí ẹlòmíràn. Jésù, mo dúpẹ́ torí pé o ti gbà mí là. Jésù Olúwa wa, àmín. Àlàáfíà Ọlọ́run kó máa gbà yín gbé. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá.